olórí ẹbí ìdílé ọba Fúsẹ̀ngbùà tí ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tí ó kàn èèyàn Ọ̀túnba Abdulateef Owóyẹmí ó ti kéde wípé Ifá ti mú ọmọ oyè tuntun tí ó di Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú lọ́dún tá a wà yìí. Bẹ́ẹ̀ ni Ọ̀túnba Abdulateef Owóyẹmí ó jẹ́ kó dé mọ̀ pé bí nǹkan ò bá dàrú ó ní láàrin oṣù kan sásìkò yìí ìjọba ìpínlẹ̀ Ògùn yóò kéde Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun. Ẹ rántí pé ọjọ́ 13 nínú oṣù keje ọdún tó kọjá the 13th of July 2025 ìrìnwó tí àjànàkú tó sùn bí òkè nígbà tí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú kábíyèsí ọba Síkírù Adétọ̀nà Ọ̀gbàwá kejì tí kábíyèsí tó wàjà lẹ́yìn tó ṣayẹyẹ 90 ọdún tó sì jẹ́ pé lẹ́yìn tí kábíyèsí tó lo 60 ọdún lórí àlééfà ẹni kábíyèsí wàjà. Látìgbà náà títí di àsìkò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí ni wọ́n ti yan Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun tó sì jẹ́ pé níṣe ni àwọn ọmọ oyè ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa jà du ipò ọ̀hún. Àsìkò tí ọ̀rọ̀ Àwùjalẹ̀ ọ̀hún tó wà di etí gbogbo Nàìjíríà tán dá sí tó di ariwo ní ìgbà tí Máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ gbajúgbajà àgbà olórin fújì tó jẹ́ olórí ọmọ ọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó tún jẹ́ olú ọmọ ìpínlẹ̀ Èkó Alhaji Abdulwasiu Ayinde Marshal Ọmọgbọ́láhàn Anífowóṣe tí gbogbo ayé mọ̀ sí K1 the Ultimate. Àsìkò tí ó fìfẹ́ hàn sí ipò náà ni bẹ́ẹ̀ ni ó dá awuyewuye ńlá sílẹ̀ nítorí pé ọmọ ìdílé ọba fìdí pọ̀tẹ́ ni làwọn èèyàn mọ̀ọ́mọ̀ ṣùgbọ́n tí K1 the Ultimate tún ní òun tan mọ́ ìdílé ọba Fúsẹ̀ngbùà àti pé nípasẹ̀ ọba kan tó ń jẹ́ ọba Jábíàrà nínú òun ti tan mọ́ ìdílé náà. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹbí Jábíàrà ti jáde ẹbí Fúsẹ̀ngbùà náà sì ti jáde pé ìtànkítàn ẹni K1 the Ultimate ń pa kì í ṣọmọ ẹbí àwọn kò sì lẹ́tọ̀ọ́ láti du ipò Àwùjalẹ̀ nítorí kò tí ì kan ìdílé Fìdípọ̀tẹ́ tiẹ̀. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ ọ̀hún tí ó di nǹkan ńlá tí Alhaji Abdulwasiu Ayinde tó gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ kó má ṣe jẹ́ kan yan Àwùjalẹ̀ míì kó tó di pé ó gbé ẹjọ́ náà kúrò nílé ẹjọ́ tó sì kọ lẹ́tà sí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn lọ́sẹ̀ tó kọjá ìpè kó jọ̀wọ́ kó má ṣe jẹ́ kí wọ́n yan òun jẹ nítorí pé àwọn ìdílé Fúsẹ̀ngbùà wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn òun wọ́n ti yọ orúkọ òun kúrò lára àwọn ọmọ oyè. Ṣá o lọ́jọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọjọ́ 12 nínú oṣù kìíní ọdún 2026 the 12th of January 2026 tá a wà yìí ó ní gbogbo àwọn ọmọ oyè bíi 95 ni wọ́n pàdé nínú gbọ̀ngàn Bísí Ródípẹ́ Hall tó wà lágbègbè GRA ní ilẹ̀ Ìjẹ̀bú. Ibẹ̀ ni wọ́n sì ti yan àwọn ọmọ oyè 95 tí yóò lẹ́tọ̀ọ́ láti di Àwùjalẹ̀. Kódà àwọn aṣojú ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú tí akọ̀wé ìjọba ìbílẹ̀ náà èyàn secretary to the local government Honourable Adébánjọ Ọ̀kẹ́tò òun náà wà níbẹ̀ láti mójútó bí nǹkan ṣe ń lọ. Ṣá o nínú ọ̀rọ̀ ẹ̀ Ọ̀túnba Abdulateef Owóyẹmí tó jẹ́ olórí ẹbí Fúsẹ̀ngbùà jẹ́ kó dímọ̀ pé àwọn ti dífá Ifá sì ti yan ọmọ oyè tí ó di Àwùjalẹ̀ láàrin àwọn 95 náà 95. Bẹ́ẹ̀ ló jẹ́ kó dímọ̀ pé òun ò ní kéde ẹni náà o ṣùgbọ́n lòun gbàgbọ́ pé ẹni náà ni ìjọba ìpínlẹ̀ Ògùn yóò padà mú tó sì ní láàrin oṣù kan ó ṣeéṣe kí wọ́n kéde Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun.